Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí channel yìí àti ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Mo ní láti sọ fún yín wípé Àga Wàhálà sinimá tí ẹ ti ń retí ti jáde báyìí o. Apá kìíní rẹ̀ ti wà ń tà tí ó sì ń tà wìtìwìtì tí apá kejì rẹ̀ ń bọ̀ lọ́nà láìpẹ́ láì jìnnà. Fún oore ọ̀fẹ́ láti wá mọ̀ ní ìgbà tí apá kejì bá jáde, ẹ tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí nítorí wípé bí ó bá ṣe ń jáde náà la máa mú wá sí etí ìgbọ́-yín. Yétúndé Barnabas òun ló ṣe fíìmù yìí. Fún ẹ̀yin tí ẹ bá ti wo Nínú Ghetto, sinimá kan tí mo ti ṣe fídíò lórí rẹ̀ kọjá ni, ẹ ó rí i pé iṣẹ́ takuntakun òun náà ni Yétúndé Barnabas ó ṣe nínú sinimá náà. Kékeré lẹ tí ì rí o nítorí wípé ipa tó kó nínú sinimá Àga Wàhálà yìí gan-an ó kọjá bẹ́ẹ̀. Ẹ wá wo báwọn èèyàn ṣe ń yí padà tí wọ́n ń di àlìjànú. Kí ló lè mọ fà á tí àwọn èèyàn wá ń di àlìjànú? Àdìtú ọ̀rọ̀ ni o, eléyìí tí kò lè yé ẹnì kankan. Ẹ jẹ́ ká jọ jókòó, ká jọ wo sinimá yìí, ká jọ kọ́gbọ́n níbẹ̀. Níbẹ̀ lẹ ó ti mọ ìdí tí àwọn ènìyàn fi ń yí padà tí wọ́n ń di àlìjànú. Àwọn òṣèré lọ́lọ́kan-ò-jọ̀kan ló kópa nínú sinimá yìí. Yétúndé Barnabas fúnra rẹ̀, Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀, Agbélédafá, Rónkẹ́ Òdúsànyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, ó kọjá bẹ́ẹ̀, ó kọjá àfẹnuròyìn. Ẹ gbìyànjú kí ẹ wò ó. Kò ní jù báyìí lọ lórí sinimá yìí. A tún máa pàdé nínú fídíò míì nígbà tí mo bá tún mú sinimá aládùn míì wá fún yín. Kò ní rẹ̀ yín o, mo ò sì ní fi wá ṣe àwátì. Ó dìgbà.